Yes ma. Bó ni Burkina lẹ lọ àdìbò. Bó ni school. School tó. Irú school wo lẹ lọ? Benin Republic. Ní ó kọ school yẹn. Wọ́n ní Quest International University. Quest International University. Ṣé wá dé Benin? Débẹ̀. Wọ́n kọ́kọ́ package yín síbi kan náà. Kí lẹ wá ṣe níbi tó package yín sí? Wọ́n kàn kó wa pamọ́. Wọ́n kó yín pamọ́. Kí lẹ ń ṣe ń bẹ̀ gan? Ṣe nǹkan kan. Ẹ̀ ń sùn ẹ̀ ń jí? Bẹ́ẹ̀ bọ̀ nǹkan tí mo notice ni wípé tó bá ti di bí ọwọ́ àárọ̀ màá gbóhùn àwọn èèyàn, tó bá di bí ọwọ́ ìrọ̀lẹ́ mi ò lè gbọ́ àwọn èèyàn. Ẹ̀ mélòó lẹ wá bí tí wọ́n kó yín sí? Àwa 4. Péré. Bẹ́ẹ̀ bọ̀ èmi àti ọmọ ìtùnú yẹn nìkan la gbọ́dọ̀ máa bára wa sọ̀rọ̀ nínú ẹ̀. Àwọn yòókù tó wà níbẹ̀ a gbọ́dọ̀ jọ sọ̀rọ̀. Àwọn ìtùnú àwọn mọ̀ pé ìtùnú ló lẹ́ẹ̀gì ìtùnú ló wọ́n bá wọlé. Wọ́n náà máa bẹ̀rẹ̀ bí lẹ́ẹ̀gì ìtùnú ló wà sí leg 1 àbí leg 2. Méjèèjì rẹ̀. No ẹ̀ ò lè sí leg 1 leg 2 bóyá lẹ́ẹ̀gì kan ni wọ́n á fi ẹ́ sí. Ìdùnnú á tún mẹ́lò míì wọlé. Ṣé ìtùnú náà ò mọ̀ pé àwọn ó mọ̀ sí i gbọ́dọ̀ mọ̀ sí i. Ọdún mélòó lẹ wá lò ń sùn kú o? 1 year 2 months. 1 year 2 months ní Òṣogbo náà nínú ilé tẹwàá náà tó kì í jáde rárá. Wọ́n kì í gbà ká jáde. Tá bá fẹ́ dáná gan-an ló máa lọ dáná. Ó wá wà nínú ilé ó lo fóònù ni. Fóònù mi ti bàjẹ́. Wọ́n wá ó rí fóònù kankan lò. Wọ́n gba sim card lọ́wọ́ mi. Irú skul wo nu? Wọ́n wá fẹ́ sí mi àbí wọ́n fẹ́ sí mi? Fún mi sim kankan. Ọmọ ti ṣèké ní lóko ìyá ògbọ́n lé o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti sọnù báwọn tí wọ́n àrí mọ́. 1 year 2 months ló fi wà ní Òṣogbo. Ṣé Àgídìgbò l'Óṣogbo? Ọ̀fà tẹ̀dó. Inú ilé kan ni wọ́n kó yín sí. Ilé onífẹ́ǹsì. Bẹ́ẹ̀. Kì í ṣeré ní ìgbà tó pé bí 6 environment months ibẹ̀ ni mo tó lè ráyè jáde síta lọ. Síta. Nígbà tó pé 6 months ń bẹ̀. Wọ́n ní kó dájú kó nulẹ̀. Ṣé wọ́n máa ń tilẹ̀kùn nulẹ̀ yẹn ni? Bọ̀ wọn kì í gbà ká ṣàjáde ṣá. Security wà mẹ́. Wọ́n ní leader kan tí wọ́n ń pè ní leader Arútù Adéọlá ló ń pè. Obìnrin lòun náà. Ó burú. Ó náà lọ mú un jùlẹ̀. Àkànfẹ́ aláì few ones ni aláì èmi àti gan mọ̀ kí few ones ni àbí kò ṣúọ̀ gan ni àwọn eléyìí ok kò sọ́kùnrin bẹ́ẹ̀. Àwọn ọkùnrin wà bẹ̀ bọ̀ ọ̀tọ̀ ní yàrá àwọn ọkùnrin ọ̀tọ̀ ní yàrá obìnrin. Bó lè fi wọn gbáyé mbẹ ṣé táwọn kan bá ti wá wọn máa ọkàn lọ ni àbí déédéé àwọn tó bá bẹ náà ló sì wà mẹ́tí tó fi kúrò. Táwọn kan bá ti wá àwọn kan tún máa lọ. Èèyàn mélòó ló bá mẹ́gbà tó débẹ̀? Mi ò lè ka iye wọn tán bọ̀ ìgbà míì mo máa rí wọn ìgbà míì mi ò ní rí wọn. Wọn kì í ṣe sẹ́mínà kankan fún yín? Wọn kì í bá yín sọ kí ló máa ń sọ fún yín lójoojúmọ́? Wọ́n máa sọ fún wọn wípé kí wọ́n wá èèyàn méjì wá pé torí pé wọ́n ẹ̀ṣẹ̀ dá yunifásitì yẹn sílẹ̀. Yunifásitì yẹn wá ní èèyàn méjì látọwọ́ ẹ̀yìn tí káì. Ní Òṣogbo yìí náà ẹ lè káyé àwọn tẹ báńdì àtàwọn tẹ fílẹ̀ ń bẹ̀. Kí àsẹ́mbù jọ gangan tẹ kó gbogbo yín tẹ àṣẹ àpọ̀ tó báyìí. Lẹ́yìn ìtùnú nìkan. Ìtùnú nìkan mo máa ń bá sọ̀rọ̀. Ló máa ń bá sọ̀rọ̀. Iceball to iceball. Lójúkorojú àbí lórí fóònù. Lójúkorojú. Ẹjọ́ ń gbé yàrá kan náà ni. Bá tún sọ láàrin wọn. Bá bẹ́ẹ̀ ló bí sọ̀rọ̀. Àwọn ló ń sùn láàrin. Ìtùnú ló máa sùn láàrin wa torí kí wọ́n bá bá ẹni tó àjọ wa nínú ilé sọ̀rọ̀. Sọ̀rọ̀. Wà àti ẹnìkan lẹ gbọ́dọ̀ tó sọ̀rọ̀. Títí tí mo fi sanwó mi tán. Tó fi kúrò mbẹ̀. Tí mo fi sanwó mi tán. Tó fi sanwó tán. Ìgbà tó sanwó tán kọ́. Ìgbà tí mo sanwó tán ló ẹ̀ṣẹ̀ sọ fún mi pé
òun kàn fẹ́ help life mi nítorí pé òun mọ̀ pé ìyá mi wà lóko mo dẹ̀ mọ̀ pé bàbá mi ti kú. irú ẹ̀pù wà ní. pé òun fẹ́ ràn mí lọ́wọ́. irú ìrànlọ́wọ́ wo. kémi náà lọ kó àwọn èèyàn wá kí n sọ fún wọn wípé scholarship wà ní Benin Republic. ó padà já ẹ sí pé wọ́n. bẹ́ẹ̀ ìgbà yẹn ni mo tó wá mọ̀ wípé nǹkan tó ń ṣe gangan nìyẹn. ìtùnú wa ń kọ́ báyìí. mi ò mọ̀ tó wà. abẹ́ mi sọ pé àwọn ọmọ ti ní. tẹ́ bá ń ṣe nǹkan oṣù yín bẹ́ẹ̀ ni ti máa ń ṣe.